Wọ́n ta ọlọ́wọ́ pé kí ètò bẹ̀rẹ̀, a sì ṣe bí ó ti yẹ kí a ṣe bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ kí àwọn ọmọ yìí wọ́n fọ́dọ̀ sí àwọn ọmọ lọ́dún tó kọjá atúní lọ́dún ìparí atúbẹ̀sí ní àgbẹ̀ ọmọ yẹn wà bí ọ̀yẹ́ wá òyìnbó wa àgbàdo àwọn àbí ọ̀gbàdo àwọn àwọn gbàdúrà wa olódùn rẹ̀ ọdún onínú ilé ọdún ìsinmi wa ọba tó láàyè ó tẹ sínú ní ìpínlẹ̀ bá ní gbàdúrà láti lórí olórí orílẹ̀-èdè wa láti kó sì fún náà àṣẹ láti kó sì wá darí ọmọ àṣẹ láti kó sì wá darí àṣẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúwaṣèyí Mákindé olúwa láti kó sì wá darí àṣẹ tó kó pa ní ìlú tó kó àwọn ìlú tó bá wà dé àṣẹ adúgbò lábọ̀ ìlú nípasẹ̀ gómìnà ìpínlẹ̀ mo tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí àbí lórúkọ gbogbo wa ń bí àdúgbò lọ́wọ́ ọmọọba Adéọlá Ayọ̀ọ́lá Adélakùn tí wọ́n jẹ́ president general ìjọ ọ̀jẹ̀ parapọ̀ Welfare Association of Nigeria No. 6 His Royal Majesty Ọba Dr. Adini Adele Awolaye aṣíwájú ìjọ ọ̀jẹ̀ láti ìpínlẹ̀ Ògùn ẹ̀kú rìn.
Chief Dr. Ismail Adeleke ọlọ́njú ẹ̀dá àti dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ìjọ ọ̀jẹ̀ tí Ogun State kò ní bàjẹ́ ẹ̀fọ́ àmójútó. Gbogbo ń tó jẹ máa sà pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wọn ló ti péjú bí. Chief Mrs. B.O.O. Azan aṣáájú obìnrin Ogun State Ìyámọ̀dé General Nigeria Overseas akínkàbọ̀. Mi ò tí ì fẹ́ ríru tòní rí. Ó lò ó lára rẹ̀. Ó dùn ó ní arinrin. Àfi bí ìgbà tí à ń ṣọdún aṣọ wo bí gbogbo àwọ̀ ṣe yọ jáde láwọn ọ̀nà sì jókòó ní rámúrámú. Rẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbà. Àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ rè. Kálukú ló mú àǹkó. Ó jọ mí lójú púpọ̀. All right, tó bá yẹ pé ọjọ́ wa lójú gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó ń bẹ ń bí lọ́gbàlọ́gbà tó ń bẹ ń bí láàrin ìṣẹ́jú kan tí n bá sọ pé ṣèyí rẹ dà ẹ pariwo ṣèyí mi lélẹ́yìí ṣáà ti ṣe tán gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó wà ń bí lórí ìdè dúró ẹ jẹ́ á sọ pé láti ní ṣèyí rẹ dà èyí ló sọ pé ṣèyí mi rèé ìpínlẹ̀ Ọ̀yọ́ la wà GSM omi tuntun ó ń ṣe bẹbẹ torí náà gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Ẹ wo àwọn tó ń rọ́ níbẹ̀ yẹn náà.
Very
What's up, man?